mo fẹ́ rántí àyà kan tó alukurani sọ fún wa pé man yaf'alu ithman aw khati'atan ismu yàtọ̀ sí zambu la mistake ismu gangan èèyàn ń ṣe ọlọ́run ẹ ti rí different ẹ̀ nínú Quran nísìn àmọ́ táwọn afá gbé kalẹ̀ fún wa nínú ẹ̀ ni pé ànábì ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí ẹ dákun níbi ọlọ́run sọ pé idha jaa nasrullahi wal fathu wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bi amdi rabbika wastaghfiru ṣọ́rọ̀ ẹ̀ṣẹ̀ wà mẹ́. ìtọ́ ń pè ní istighfar náà ni kéèyàn máa béèrè fún ìyọ́nú ọlọ́run àṣírí bíbò ìtọ́ ń pè ní algafur asatur algafar tábà sọ pé istighfar yẹn àṣírí bíbò ni bòmí láṣírí. àmọ́ lónìí a ti sọ ànábì dẹlẹ́ṣẹ̀ àwa náà wá ń ròyìn ànábì bí ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ó yà fi wá ń bẹ̀ o torí pé eléyìí ẹ̀rí pé mo mú yàtọ̀ wá nù Kùránì jẹ́ máa rí al-ithmu wa dambu wọn àjọra zambu tọ́lọ́hún ń sọ yẹn àwọn ẹgbẹ́ pé ọmọ èèyàn ò lè mórí bọ́ ń bẹ̀ yóò máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀dín ènìyàn wọ́n lè kẹjọ́ wá báyẹn kó o dáa kó o sì má ro kodoro ẹ̀ zambu ni àwọn méjèèjì rojú ẹnìkan parọ́ mẹ́nìkan o sì dáre fẹ́ni tibí o lẹ́bi zambu ni khatọ́wù ni àwọn àni ẹ̀ṣẹ̀ rẹ tó ṣẹ̀ síwájú àti tó tún ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn asọ̀dẹ̀ lẹ́ṣẹ̀ ọlọ́run dákun kó là wá ń bẹ̀ yẹn tòun ti bí kíní ti le tó arábìnrin yìí sì dúró wípé àfi tó bá wẹ̀ tó gba Islam Umaru sì ṣe bẹ́ẹ̀ ń jọ́ náà wọ́n á gbé fún ó wá ka alukur'ani báwo ló ṣe máa ń ka ìyẹn fi hàn yí pé lárúbáwá ò ní hájà sí pé kí wọ́n tú kùránì fún níjọ́ náà bánabi ṣe bọ́lọ́run ṣe ń sọ kalẹ̀ wọ́n ń gbọ́yé ayáwó ni wọ́n kà ń jọ́nà ní suratu Taha pé Taha ma anzalna alayka al-Qur'ana tẹ́ńpẹ́ ní suratu Taha látàyà kìíní dáyà kẹrin ma anzalna alayka al-Qur'ana litashqa pé ọlọ́run ò sọ kùránì kalẹ̀ fún rẹ̀ ànábì litashqa ní ìtorí àti fi máa dáwọn èèyàn láàmú tàbí nítorí kí wọn náà wàá máa kó rẹ̀ sí dààmú pé ẹnìkan ò gba ìsìláàmù àfi ká lọ yọ dàbà ẹnìkan èso ń sún náà àfi ká lù ú pa ká báyé rẹ̀ jẹ́ àgbéwò ànábì yìí bẹ́ẹ̀ ó ní illa tadhkiratan liman yakhsha bí kì í ṣe igbe kọ́ máa jẹ́ rántí fẹ́ni tó bá fẹ́ ṣe tọ́lọ́hún tanzilan mimman khalaqal arda was-samawati al-ula sísọ̀kalẹ̀ rẹ̀ ó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá lẹ́lẹ̀ àti sánmà tó yẹ pé àríru ọba náà ó wá ń kàlẹ̀ ar-rahmanu 'ala al-'arshi istawa lahu ma fi as-samawati wa ma fi al-ardi wa ma baynahuma wa ma tahta ath-thara wa in tajhar bil-qawli fa innahu ya'lamu sirra wa akhfa Allahu la ilaha illa huwa lahul asmaul husna ó wá kálọ̀ bẹ́ẹ̀ èmi Umaru sírọ̀ ọ̀rọ̀ làbúrò rẹ̀ sọ fún ta ló ṣe dáwà fún Umaru ta ló ṣe wáàsí fún Umaru obìnrin tó jábúrò rẹ̀ ọba kan rẹ̀ ló ṣe wáàsí fún walahunna dawrun fi nashri da'wati nínú sharia nínú Islam àwọn obìnrin wọ́n ní ààyè ń bẹ níbi ká fún Islam ká ìyára kan bẹ wọ́n ń pè ní asayidatu alfadila ummul mu'minina Juwairiya bintul Harith arábìnrin yẹn gba Islam látara tiẹ̀ gbogbo ìran wọ́n dẹ̀ gba Islam gbogbo ìran ni o torí òun jẹ́ sayidatun li qawmiha òun jẹ́ olórí kan fáwọn ìran wọn
tẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá délé tó wọ́n ní òun lẹ́rìí. àmọ́ òun lòun jẹ́ sábàbí Islam fáwọn ìran wọn àtọkùnrin wọn àtobìnrin wọn tí ò kẹ́ nìkan. tá a kọ́kọ́ máa fi mọ̀ yí pé àwọn obìnrin yìí àwọn náà ní àwọn da'iyat àwọn tí wọ́n pè yàn sí Islam wá já lọ sínú al-Qur'an. sọ pé àti sọ̀rọ̀ ogun bẹ́ẹ̀ làwọn náà tún jagun. obìnrin kan ṣe ń tọkùnrin ò lè ṣe fún ànábì Muhammad tẹ́ pé ànábì kò ní sọ̀rọ̀ ogun láyé kó má dárúkọ ẹ̀. níjọ́ tí gbogbo èèyàn sá obìnrin yìí sì dúró. wájà lọ sínú Al-Qur'ani tó wá fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ obìnrin lè ṣe wáàsí ó mọ̀ ká kọjá lára rẹ̀ àmọ́ kò ní yí ọ torí pé wọ́n ti sì làákàyè wa kodò pé obìnrin ò lè ṣe wáàsí. Qur'an dẹ̀ sọ ma pé afala yatadabbaruna al-Qur'ana ṣáwọn èèyàn ò lè wòye sálù Qur'ani ni am ala qulubin aqfaluha tàbí wọ́n dé làákàyè wọn ti ní kọ́kọ́rọ́ wọ́n ti làákàyè wa ń kọ́kọ́rọ́ àwọn àmọ́ ka Qur'ani ń òye wa ò ní débẹ̀. já lọ sínú suratu Tawbah tẹ́ ń pè ní Quran 9 aya 71 wà lọ gbọ́ lọ́ntọ́lọ́ wà gbọ́ ntọ́lọ́ wọn bá ń wí ń bẹ̀. ó ní wal mu'minuna wal mu'minatu ba'duhum awliya'u ba'din ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkari wal Qur'an. wòjọ́ tọ́lọ́ ti sọ àwọn afáàdé ń sọ nǹkan mi obìnrin ọlẹ́tọ́ kó ṣe wá sí ọlọ́dẹ ni al-mu'minuna àwọn ọkùnrin tí wọ́n nígbàgbọ́ nu Ọlọ́run wal mu'minatu àtàwọn obìnrin tí wọ́n nígbàgbọ́ nu Ọlọ́run ba'duhum awliya'u ba'din apá kan wọn sápá kejì olùrànlọ́wọ́ ni wọ́n máa jẹ́ fúnra wọn. kí wàá níṣẹ́ tí wọ́n máa ṣe ya'muruna bil ma'rufi wọ́n máa ṣe wáàsí fáwọn èèyàn wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n máa fòró wọn pé ẹ̀sìn lọ́hùn ẹ ṣe rere ẹ ṣe dáadáa wa yanhauna 'anil munkari wọ́n sì máa kọ ìwà àbàjẹ́ fáwọn èèyàn pẹ̀lú wáàsí pẹ̀lú ọ̀rọ̀. àyà Kùránì rẹ tó clear pé ó tún ní wal mu'minuna wal mu'minatu ba'duhum awliya'u ba'din ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkari. àwọn tí wọ́n máa ṣe wáàsí nù kò yọ obìnrin lẹ̀ nínú wáàsí. obìnrin lè ṣe wáàsí tó bá ti mọ tó fẹ́ wí tó sì lè ṣe wáàsí yẹn lílànà tọlọ́hun tànàbí Muhammad sallallahu alayhi wa sallam. àyà yìí lójú ó yé wa yí pé laysati da'watu qasiratun ala ar-rijali duna an-nisa pé wáàsí ṣíṣe kò dúró lórí ọkùnrin nìkan káwá yọ obìnrin lẹ́gbẹ́ rárá ẹ̀yin ẹ̀ lọ́rọ́ kúnlé. wa innama ad-da'watu ila Allahi muwajjahun li kulli min ar-rijali wan-nisa. dáwà ọlọ́run á bá dájú rẹ̀ kọ́ ọkùnrin àtàwọn obìnrin ala haddi sawa lójú agbọ́nrin kẹ́nà tí ó sì yàtọ̀ mẹ́. ló fi ń jásí pé ní asa alayhi al-Qur'an wa sunna Kùránì ṣe wọ́n lójú kòkòrò sunna ànábì náà ṣe wá lójú kòkòrò lórí ẹ̀ tó wá gbọ́n tọ́lọ̀ tó sọ ń bò mí àyà kan la mú wáyé. nígbà tọ́lọ̀ ní walitakun minkum ummatun yad'una ila al-khayri wa ya'muruna bil ma'rufi wa ulaika humul muflihun. ọkùnrin nìkan kọ́ ní báwí. in tó fi mọ̀ ní pé ọlọ́run jóyè wá wípé al-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'din ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkari. àtọkùnrin àtobìnrin ni ó máa ṣe dáwà. obìnrin lè kọ́yàn kéwù tó bá ti mọ̀ ọkùnrin lè kọ́yàn kéwù tó bá ti mọ̀ hadu sawa làwọn méjèèjì wà àwọn àfáà ni wọ́n límìtì ẹ̀. àyà Kùránì rẹ̀ wá gbọ́ nínú súrátù Tawbah tí mo ń kà yìí tí wọ́n pè mí ò tí wá jẹ́ àká parí. ó ní al-mu'minuna wal-mu'minat àtọkùnrin àtobìnrin tó nígbàgbọ́ nínú Ọlọ́run ba'duhum awliya'u ba'din. apá kínní àtàpá kejì wọ́n máa ṣèrànlọ́wọ́ fúnra wọn. ọkùnrin lè ran obìnrin lọ́wọ́ obìnrin náà lè ran ọkùnrin lọ́wọ́ tóbìnrin bá nímọ̀ ó lè kọ́bìnrin
tóbìnrin bá ní ọ̀nà àbáyọ ó lè kọ́kùnrin, tọkùnrin bá ní ọ̀nà àbáyọ ó lè kọ́ obìnrin. ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar. wọ́n máa kọ́ àwọn èèyàn, wọ́n máa pè wọ́n sí rere, wọ́n sì máa kọ̀ bàjẹ́ fún wọn. wa yuqimuna salata, wọ́n sì máa kírun. wa yutuna zakata, wọ́n máa yan zaka. wa yuti'una Allaha wa rasulahu, wọ́n máa tẹ̀lé Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀. ó láwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ ulaika sayarhamuhumullahu, àwọn ẹ̀yẹn ni wọ́n rí àánú Ọlọ́run. ṣóbìnrin ò pẹ̀lú ni, kódà ó dárúkọ obìnrin pọ̀nyẹ̀pọ̀nyẹ̀n. ṣàkóso tó bá yẹ pọ̀ ṣọkùnrin ilé wa ń wí ni. nígbà tó sọ ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar wa yuqimuna salata, wọ́n máa kírun. wa yutuna zakata, wọ́n máa yan zaka. wa yuti'una Allaha wa rasulahu, wọ́n máa tẹ̀lé tọ́lọ́hun tà nábì rẹ̀. ó ní ulaika, àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ sayarhamuhumullah, túláàsì ní kọ́lọ̀ ń kẹ́ wọn. ó ní inna Allaha azizun hakimun, torí pọ́lọ́ ni ọba tọ́lá rẹ̀ buhaya ni, ọba tó mọ̀ tí ń ṣe ni. suratu Tawbah yẹn náà ni. nínú àyà mi nínú suratu Ali Imran, tá a bá lọ sínú Quran 4 àyà 110, wá gbọ́n tó sọ mbẹ́. ó ní kuntum khayra ummatin. ṣé umma yẹn ṣọkùnrin nìkan ní mbẹ́mbẹ́, ṣóbìnrin nìkan ní mbẹ́mbẹ́. hadhihi al-umma tashmulu dhakar wal untha, àtọkùnrin àtobìnrin lọ́lọ́wọ́n bá ń bá wí. ó ní kuntum, ayàtà ọkọ̀ ti já mọ̀ pé kuntum khayra ummatin, ẹ̀yin níjọ tó dáa jù. ṣọkùnrin nìkan níjọ náà ni. ukhrijat linnas. àyà yìí ni oníblọ́gà kan ń ṣe fáfá súnà kan. pé ńgbà tẹ́ ẹ bá lẹ́ẹ̀lẹ́ bá ìyá tí ń bayé jẹ́ pé ẹ̀ lè ṣe wáàsí fún. pé alukurani ò dá wáàsí dúró lórí ẹni tá a gbọ́dọ̀ ṣe fún. so yẹn fi hàn yí pé ó ní ẹ̀yin níjọ tó dáa jù. ukhrijat linnasi, tọ́lọ́wọ́n bá ṣe àfihàn rẹ̀ sáyé. àwọn èèyàn ní tọ́lọ́ mú jáde, àwọn tẹ̀blígà máa lọ pé Ọlọ́run nìkan jáde rárá o. ukhrijat yẹn azharati, ìyẹn ni pé Ọlọ́run fi yín hàn. kẹ́rẹ́ pé inú àyà kan tọ́lọ́wọ́n bá lọ pé huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqqi liyudhhirahu ala dini kullihi. ìtọ́nà pé ukhrijat linnas, tọ́lọ́run fi yín hàn fáwọn ènìyàn. Ọlọ́run ló máa gbé yín kalẹ̀. ojúṣe yín ni pé ta'muruna bil ma'rufi, ẹ máa kọ́ àwọn èèyàn rere. wa tanhauna 'anil munkar, ẹ sì máa kọ́ ìbàjẹ́. ẹjọ́ máa pé èyí dá èyí ò dá. ó ní wa tu'minuna billah, kẹ́sì nígbàgbọ́ nú Ọlọ́run. wa tu'minuna billah. ó ní walaw amana ibẹ̀ yẹn kọ́ là ń lọ. naam, tá a bá tún wá wu àyà mi, ó tún ní walitakun minkum ummatun yad'una ila al-khayri wa ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun. àyà Kùránì nìyẹn. tábà láwùjọ umma, gbólóhùn wípé ìjọ, a rí pé yashmulu rijali wan nisa, àtọkùnrin àtobìnrin ni. wa mina sunna, tá a bá lọ sínú ọ̀rọ̀ ànábì, àárọ̀ rẹ̀ tó sọ yìí pé innaman nisa'u shaqa'iqur rijal, innaman nisa'u shaqa'iqur rijal. àwọn obìnrin tẹ́ rí wọn shaqa'iqur rijal, ìpín kan nínú ọkùnrin ni wọ́n o. ṣẹ̀kíkù wọn ni o, ẹ̀yà ọkùnrin làwọn náà. ó wà nù musnad Imam Ahmed, ó wà nù sunan Tirmidhi àti nínú àwọn ẹ̀mí. a rí i pé kí ọkùnrin àtobìnrin ó ṣe dáwà nínú Islam, nǹkan kan ni tó gbajúmọ̀ tí ó pamọ́. Islam ń bọ̀ bọ́lọ̀ ti gbé wá. àwọn èèyàn ń kọ́wọ́ bọ̀ Islam, wọ́n ń yọ ọ́ kúò ní bọ́lọ̀ ti gbé kalẹ̀. wọ́n mẹ́ límìtì ẹ̀ pé àwọn alágbájá nìkan ló tọ́ sí, kò tọ́ sẹ́nìkan.
lọ́yẹ́ pé dáwà nẹ́bì ó ti ń bọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àtọkùnrin àtobìnrin ni wọ́n ń ṣe kódà kò yọ àwọn ìyàwó ànẹ́bì lẹ̀ tá a bá wà alukur'an kò tó yọ àwọn ìyàwó ànẹ́bì lẹ̀ lọ́yẹ́ pé ní tá a bá lọ sínú suratul ahsabi aya 34 ọlọ́run ò yọ àwọn ìyàwó ànẹ́bì lẹ̀ kó ń bi dáwà tọ́lọ́wọ́n bá ń sọ fún wa yìí pé wadhkurna ma yutla fi buyutikunna min ayatillahi wal hikma inna Allaha kana latifan khabira pé ẹ̀yin náà ma yutla in tí wọ́n kọ́ yín nínú ẹ̀sìn yìí wadhkurna ẹ̀yin náà ẹ máa lò ẹ máa fi ṣiṣẹ́ nínú ilé yín káwọn èèyàn máa wá bá yín bẹ̀ kán máa kọ́ min ayatillah nínú àwọn ìdájọ́ ọlọ́run wal hikma àtàwọn àgbọ́yé ẹ̀ àwọn wáàsí tí ń bẹnu ẹ̀ torí pé inna Allaha kana latifan khabira torí pé Ọlọ́run bá tẹ́rì ní aláàánú ni a sì máa fún yàn níro a rí wípé ọ̀rọ̀ dáwà yìí nǹkan kẹ́ndẹ́ pé ìlàmíyùn ìyẹn ni pé anna lil mar'a an tumarisa dawra al-i'lam bil islam ẹ̀tọ́ obìnrin ni kóhun náà kéde islam wa isaluhu liman la ya'lamuhu kóhun náà mùsùlùmù dé tí gbọ́ ẹni tí ò tí mọ̀ minan nisa'i war rijal yálà obìnrin ni o yálà ọkùnrin ni o wa hadha yadullu ala taklifil qur'ani lin nisa kama kallafa ar-rijal a rí pélé òfin ọlọ́run ni tí ń bẹnu al-qur'ani fóbìnrin gẹ́gẹ́ bó ti làábọ̀ ọkùnrin lọ́rùn naam ìdí nìyẹn tó fi já sí pé ní tá a bá wò gbé sí ayé ànábì Muhammad a rí àwọn dáíyà lójú ayé ànábì tí wọ́n sì jẹ́ mujtahida láwọn tí wọ́n jẹ́ olùgbìyànjú yabidatun bil fasaha láwọn tí wọ́n dá láhàn wal balagha àwọn tí wọ́n mọ̀rọ̀ sọ wad dhaka àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n nínú wọn náà ni ummul mu'minina Hafsat bintu Umar bin al-Khattab eléyìí rawati 147 hadithan ẹ wá wo ya hadisu tó wá látọ̀dọ̀ òun nìkan hadisu tó wá látọ̀dọ̀ òun nìkan ó jẹ́ 147 hadith obìnrin látọ̀dọ̀ anabi Muhammad wa kana la talamidun ó sì láwọn ọmọ ilé kéwú wa tullabu ilmin àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ mímọ́ obìnrin láwọn tí wọ́n já sí pé ní yatlubuna ilmaha wọ́n ń lọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ ọmọ yẹn wa yunkilunahu ila ghayrihim wọ́n dẹ̀ lọ ń sọ fáwọn míì wọ́n lọ káwọn míì tó sì ń já sí pé qamati bidawri da'iya wal mu'allim òun yẹn dúró ń dúró ẹni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run ó sì tún ń jẹ́ tíṣà ó tún ń kọ́ àwọn èèyàn ní kéwú ló fi já sí pé tá a bá wo ṣáánù ẹ̀ bẹ́ẹ̀ náà láàrin lára àwọn ummahatil mu'minat àwọn ìyá mùmínì ekú mùmínì náà tó kù kọ́lọ̀mbà ayọ́ ní sí wọn. ìyá wa Aisha radiyallahu ta'ala anha a rí i pé wa kana sahaba idha iltabasa alayhim amrun sa'alu Aisha tọ́rọ̀ bá dàrú máwọn sahaba lójú wọn ò lọ sọ́dọ̀ Aisha fayajidu indaha al-ijaba wọn á dẹ̀rọ náà àbáyọ. tààsìrá díìsù ànábì tó sọ yí pé khudhu min hadhihi al-umayra nisfa dinikum ìdajì ẹ̀sìn ọ̀dọ̀ arábìnrin ilẹ̀ ti mú ìdajì ẹ̀sìn ọ̀dọ̀ Umayra ilẹ̀ ti mú. ìyẹn fi hàn yí pé ànábì kàn fáàmù ẹ̀ àwọn ọkùnrin ń lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Aisha Aisha ń ṣe dáwà fún wọn ó sì tún kọ́ wọn lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ náà lárí mina sahabiyat al-fadaliyat allati lahunna qadamun thabita ara àwọn obìnrin bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ èèyàn pàtàkì táwọn náà ní ìgbésẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ lórí dáwà ẹjẹ́ àwọn Asma bintu Yazid bonsakan ẹ̀ńtà ń sọ yìí khatibatun nisa
wọ́n máa ń pè lágbẹnusọ fáwọn obìnrin táwọn obìnrin bá fẹ́ sọ̀rọ̀ òun ni wọ́n máa ń tì síwájú òun ni ó fèsì ànábì wọ́n wá ní fakọ̀dì jahati rasul níjọ́ táwọn obìnrin kóra wọn jọ pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run kọ̀dì dhahaba rijal bi ahadithik àwọn ọkùnrin ti mọ àdìsú rẹ̀ wọ́n ti lọ wọ́n ti rìn jìnnà lórí ẹ̀ afala taj'al lana yawman ṣe ó lè fáwa náà lọ́jọ́ kan nata'allamu mink ká máa fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ anábì sì yọ̀ǹda ọjọ́ kan fún wọn tó fi ń dá àwọn obìnrin yẹn ó lọ́jọ́ tí wọ́n fi ń dá wọn kọ́ o ìyẹn làwọn tí wọ́n wá sígbà lónìí wọ́n wá lọ dá kóbìnrin síbì kan wọ́n á ní alimuminat wọ́n wá máa kọ́ra wọn sọ́kọ wọn ẹ lọ wo ohun táwọn èèyàn ń ṣe táwọn ní àwọn kan alimumahat ẹ lọ gbá àwọn òrònú tí ò dáa tó pọ̀ jù ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì bá nítorí kíni torí pé kò sọ́kùnrin ń bẹ ẹjọ́ tí wọ́n máa rò lẹ́jọ́ pọ́kọ wọn ò dáa nígbà tá à ń rí ẹni tí ń ṣe wáàsí tó ń sọ fáwọn obìnrin wípé táwọn ọkọ yín bá láwọn ò ní gbọ́ ẹ̀yin náà ò ní gbà táwọn náà ti ń gbéra wọn sí mustawa ọkọ ẹ wá lọ wú ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin wa lónìí wọn gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu wọn gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tá a bá wí tàwí wọ́n ń lọ fẹjọ́ sùn ṣéwù nù níbo ó já sí pé kèé ṣe pọ́kọ náà ló yan ìyàwó àmírù ló yan fún ọlọ́run sì ní fankihu ma taba lakum minan nisa marry your choice àmírù ni ó decide wọ́n wàá máa lo decision yẹn láti máa fi dá sẹ̀ríà fún àwọn náà gbà tí ó kọ́ àwọn náà gbà tí ó jẹ́ ìyàwó rẹ̀ dà òun ò wá ní lágbára. arábìnrin tá à ń sọ yìí níjọ́ tó dọ́dọ̀ ànábì ó ní ana wafidatun nisa èmi láṣojú àwọn obìnrin tóun obìnrin bá jẹ́ òò ẹ dákun àwọn eléyìí ó déwájú ànábì wọ́n máa sọ̀rọ̀ ana wafidatun nisa ilayk èmi láṣojú àwọn obìnrin sí ọ wa akhadhati taz'alu rasul òun ló máa ń béèrè ẹ̀tọ́ àwọn obìnrin lọ́dọ̀ ànábì tọ́rọ̀ bá délẹ̀ tó bá ti rán sí òun ni ó lọ jíṣẹ́ tó sì já sí pé ànábì náà ó sì fún lésì ó yá lọ sọ fáwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ ó yá lọ sọ báyìí lọ sọ báyìí arábìnrin tá à ń sọ yìí òun náà gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ ànábì wahidan wa thamanina hadithan 81 hadith mọ́kànlélọ́gọ́rin kọ́nù 81 làdíìsì tóun nìkan gbọ́ lọ́dọ̀ ànábì wàrọ́wà ajámọ̀ mina sọ̀hábà ọ̀pọ̀ àwọn sọ̀hábà ló sì lọ gbọ́ àdíìsì lẹ́nu ẹ̀ yẹn fi hàn pé wọ́n lọ kọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n tábàáyìn àtàwọn tí wọ́n jẹ́ tábàáyìn nínú àwọn tí wọ́n gba àdíìsù lọ́dọ̀ ẹ̀ tí wọ́n tún gba àdíìsù ẹ̀ wá ní àwọn ashabu sunan bí afáwa Tirmidhi Nasa'i Abu Daud wa Ibn Majah èyí ṣe tí wọ́n kádìsì wọn dànù kí wọ́n ní sawtul marha hawra ohun wọn ìhòhò ní o báwo làwọn ọkùnrin ṣe ń gbọ́rọ̀ lẹ́nu wọn lẹ́nu ẹni tó ohun rẹ̀ jó ewu kìí sì ṣe pọ́kọ rẹ̀ ló gbọ́ tó wàá sọ fún wọn. nínú àwọn obìnrin tí wọ́n bọ́ra alẹ̀ fún dáwà fi riwayatil hadithi wal ilmi níbi ká gba ọ̀rọ̀ àdìsù wa àti mímọ̀ ní Safiya bintu Shayba eléyìí òun gba àdìsù wa tẹ́ pé àwọn àfáà tí wọ́n gba àdìsù lẹ́nu ẹ̀ min riwayatil hadithi athiqat rawat an ummahatil mu'minin ó gba àdìsù lẹ́nu ìyá wa Aisha wa ummu Habiba ó gba àdìsù lẹ́nu rẹ̀ wa ummu Salma wa aisu rawat 116 haditha ẹ wo ya àdìsù tóun nìkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ń jẹ́ 116 obìnrin ni o obìnrin ni o àwọn ọkùnrin sì ń gba àdìsù lẹ́nu wọn àwọn ìyá wa ta kálẹ̀ yìí náà àwọn àfáà gba àdìsù lọ́dọ̀ wọn náà wọ́n wá ní wàmín ashuri talamidata lára àwọn tí wọ́n gbajúmọ̀ tó jọmọ kíwú ẹ̀ ní al-Hasan ibn Muslim
Hasan ọmọ Muslim àtàfàwà Qatada tá a máa ń sábà dákọ̀ ẹnu hadith òun náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá wa tá a wíhun wa Ummu Salih bintu Salih ìyá wa Salih ọmọ Salih òun náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ rawahanha min ashabil kutubi sita tá a bá dénú tíra àdìsù mẹ́fẹ̀ẹ̀fà á bọ̀rọ̀ ìyá wa iná ń bẹ̀ tóun wọn bá jẹ́ òhò tí wọ́n lè sọ̀rọ̀ báwo lọ̀rọ̀ wọn ṣe dénú kutubul ahadith tó sì jásí pé àwọn ọkùnrin ló ń gbọ́ lẹ́nu wọn tí wọ́n èé sì ṣọkọ wọn. bákan náà ni Abu Dawud àti Nasai ibn Majah wọ́n gba àwọn àdìsù wọn wá. nínú àwọn obìnrin tó bọ́ra lẹ̀ ni Ummu Karzi al-Khasa'iyya eléyìí náà gba àdìsù lọ́dọ̀ Ànábì àdìsù tiẹ̀ ń jẹ́ àdìsù márùn. wa tatalamadha ala yadayha sab'a min athiqat àwọn tí wọ́n jẹ́ gbóná gbòǹgbò tí wọ́n kọ́ àdìsù lọ́dọ̀ ẹ̀ wọ́n lọ bí méje Ibnu Abbas pẹ̀lú ẹni tá a pè lóbìnrin yìí Ibnu Abbas pẹ̀lú àwọn tí wọ́n kọ́ àdìsù lẹ́nu rẹ̀. bákan náà lárí Tawus Mujahid bẹ́ẹ̀ náà lárí Sibaa bunu Thabit òun náà gbọ́rọ̀ lọ́dọ̀ ẹ̀ Urwa bunu Zubair wa ghayruhum àtàwọn ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àfa tí wọ́n jẹ́ àwọn àfa aládìsí wọ́n kọ́ àdìsù rẹ̀ kalẹ̀ Imam Ahmadu kọ́ kalẹ̀ Bayhaqi kọ́ kalẹ̀ tó bá já sí pé ìhòòhò lóhùn wọn bá jẹ́ ni àwọn ọkùnrin tí wọ́n gbé àdìsù lẹ́nu wọn wọ́n yé sọ́kọ́ wọn níjọ́ tí wọ́n sì ń gbé àdìsù yẹn àwọn ọkọ wọn ò sí mbẹ̀ torí pé obìnrin rẹ̀ ni wọ́n. bẹ́ẹ̀ náà la rí inú àwọn kìbáàrù sọ̀hábà tí wọ́n gba àdìsù lọ́dọ̀ àwọn obìnrin. àrí ìyá wa kan tí wọ́n pè ní Ummul Asin bintu Ishaq al-Ahmasiyya òun jẹ́ kan nínú àwọn àgbà lóbìnrin tí wọ́n jẹ́ sọ̀hábà tí wọ́n gba àdìsù wa. àdìsù tó ń gbàdúrà Ànábì ó jẹ́ 27. àwọn tí wọ́n gbọ́ àdìsù lẹ́nu tiẹ̀ Yahya bunul Asin pẹ̀lú àtàwọn míì. Imam Muslim gba àdìsù ẹ̀ wá wọ́n sọ pé nbóbìnrin ni ohun rẹ̀ ìhòòhò ni èyí ṣe tá a gbé sáyé. jẹ́ kí n sáré lọ mú obìnrin kan nínú àwọn tí wọ́n bá Ànábì jagun lógun tí ọkùnrin gan ò ní dúró lógun tọkùnrin ò ní dúró ogun tí ọkùnrin ò ní dúró. ẹ jẹ́ kí n fún wa ní ìyá wa kan fi nashri da'wa níbi ká fún Islam ká àti níbi ká lọ sójú ogun láyé pé a lè gbàgbé ọ̀rọ̀ wọn. a ti sọ̀rọ̀ Sofiya bintu Abdul Muttalib eléyìí òun jẹ́ ọ̀nkù fún Ànábì náà ni ọ̀nkù lóbìnrin àbáwọn ni wọ́n ti ń pè káṣá sọ pé bíi ẹ̀gbọ́n bàbá. níjọ́ tá à ń sọ lójú ogun yìí àbí ogun ibi tóun ti jagun ni wípé Ànábì fi àwọn obìnrin lẹ̀ wọ́n wá yan Hasan bunu Thabit kó máa mójútó wọn tó jẹ́ akọrin. àwọn kan ń sọ pé èèwọ̀ ni kéèyàn kọrin nínú Islam orin ni Hasan kọ tànàbì fún ní ìwé àlìjẹ́nà pé àwa wà àlìjẹ́nà torí orin tó kọ. so àwọn obìnrin wọ́n fi wọ́n sí nkí Hasan ọmọ Thabit fi a'lal Medina lókè ìlú. àwa rí àwọn Yehudi wọ́n wá ń fi mú fílẹ̀ láti lọ́ọ́ ṣe àwọn obìnrin ní ṣùtá. àwọn sì ń wò pé kò ṣeé ṣe fànẹ́bì kó fa àwọn obìnrin rẹ̀ lẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ kó wá já wọn nìkan láyé ṣe pé ó bá dáàbò bò wọn. Hasanu òun wà ńbẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọ́nà láti wo pé kẹ́nìkan lọ́ọ́ fi mú fílẹ̀ ńbẹ̀ bóyá wọn lẹ́ni tí ó ń dáàbò bò wọn. Sofiya bintu Abdul Muttalib gbogbo àwọn tó wà ńbẹ̀ ló sùn àtẹnitọ́ fi tiwọn ẹni tí yóò mójútó wọn òun ti sùn àwọn obìnrin tó kù sùn kanati la tanamu layl òun nìkan ni òsùn lóru ni torí pé ó fẹ́ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lóru yẹn. Yehudi yẹn òun yọ kẹ́lẹ́kẹ́lẹ́
ó ti wọ àárín àwọn obìnrin láti lọ́ọ́ mọ kí ni condition wọn, ìṣesí wo ni wọ́n wà tí wọ́n fi jálù wọn ṣe wọ́n ní jùtẹ́. wàhálà indahum arrasun amla, ìjẹ́ wọ́n yan àwọn èèyàn tí wọ́n tàbí rárá. in tó wá ṣẹlẹ̀ ni pé kò wá sẹ́nìkan jọ náà illa anil mujahida aṣaja'a, kọjá obìnrin akin yìí òun ló gbé Islam lárugẹ ńjọ náà táburú òfin ṣẹlẹ̀. Sọfíyà bintu Abdul Muttalibi kanat bil mirsad, òun náà ń fara pamọ́, òun náà ń ṣọ́ tí ó ṣẹlẹ̀. bí arákùnrin ti bí nì bóun ti ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ náà ni Sọfíyà náà ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn ẹ̀ tó fi mú irin tó fi ṣubú. fasakata bi umudin min hadidin darabatu bi umudin min hadidin, ó gbé irin ó fọmọ. arákùnrin yìí sì wólulẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó dákú lọ. òun náà wá mú ọ̀bẹ kí wọ́n lè mọ̀ yí pé àwọn táwọn wà ń bí o akin làwọn o. ó gbé ọ̀bẹ lé níbi ọrùn, ó wá tì sísàlẹ̀ fáwọn ẹgbẹ́ rẹ̀ lóníkálukú bá gbági eré pé ibẹ̀ yẹn ò ṣe é dé o. wọ́n kì ẹlẹ́rù wọn kì mọ́lẹ̀, wọ́n sá lọ. níjọ́ náà obìnrin ló ṣe jihad yẹn, jámọ́bìnrin kan lára àwọn tí wọ́n bá Nábì lọ sójú ogun lógun tó gbóná jẹjẹn tó já sí pé ọkùnrin gan pàápàá kò ní lè dúró rú ẹ̀. tá a bá lọ wo ìyá wa yìí, èyí tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí, a rí wípé wọ́n Ummu Ammara ó pa ẹ̀ ni wọ́n ń pè ní Nusayba bintu Ka'b radiyallahu anha. òun yìí amalati silah, òun náà gbé nǹkan àjàdá ní wàhálà bá ti fi gazawat annabi, àwọn ogun tá Nábì jà òun náà jà. obìnrin ni wọ́n sì lé padà. ṣẹ́rí ìyá wa ti bí tá a sọ ohun àwọn àfáà ti mọ gasiwa tá a sọ yẹn, mi ò nídìí àti padà síbẹ̀ mọ́. ìyá wa lógun yìí ó bá Nábì jà àwọn ogun tó fi já sí pé alukurani gan kírẹ́dìtì ẹ̀. ṣáàpù ìyá wa kan la wíhùn, ìyá wa tá à ń sọ yìí òun náà mú nǹkan jà lójú ogun. wa mawqifuha yawmul Uhud, ẹ̀ wá wo pàtó kólógun Uhud. la yakhfa, ipa tó kó pamọ́ débi pé ní ayéfu dafa'ati anir rasul bi kulli quwwatin, gbogbo agbára tó ní ló fi dáàbò bo Ànábì Muhammad. wastibsal ata usibati fi katfiha, ó dúró níwájú Ànábì títí tí wọ́n fi ṣá léjìká. obìnrin faqala laha an-nabiyyu, tá Nábì tún sọ fún níjọ́ náà pé man tata'ammala ma tata'ammalin, ta ló lè derú tó ń dè bọ́kùnrin ṣe pọ̀ tó. ká máa sọ fóbìnrin bí ipa tó ń kó talẹ́ni tó fẹ́ dírú pa ni ya Ummu Ammara, ìrẹ́ ìyá Ammara. nígbà tá Nábì rí i pé torí ó dúró níwájú Ànábì ní Ghazwat Uhud, báwọn èèyàn ṣe ń wọ́nà láti lé Ànábì ní nǹkan, òun náà ó pẹ̀ láwọn tí wọ́n dúró níwájú Ànábì tí wọ́n fi ṣá léjìká, ọgbẹ́ bá léjìká. Ànábì wa ń sọ fún jọ́nà pé man ta'ammalina ya Ummu Ammara, talent tó lè dúró tó dúró yìí, talent tó lè gbèrú nǹkan yìí mára lójú ogun kó rí kú kó sì rí náà kó sì dúró tà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní wa kana ar-rasul idha haddatha an yawmi Uhud wa dhakara Ummu Ammara yaqul, wọ́n ní tá Ànábì bá wá ń sọ̀rọ̀ ogun Uhud, tó bá ti wá sọ̀rọ̀, tó bá ti wá yóò wá rántí Ummu Ammara yẹn, tó bá ti wá débi ọ̀rọ̀ yóò wá mọ́ ni maltafattu yaminan wa shimala illa rahaytuha tuqatilu duni. Ànábì ní mi ò ní wo ọ̀tún kí n wò sí báyìí kí n má rí tí ó sì máa jà níwájú mi pé káburú má lè kàn mí. obìnrin ni o.
tá a bá ṣà ń sọ̀rọ̀ ogun Medina ni wọ́n ti jà kì í ṣàṣe Mẹ́kà. tá a bá lọ katira tá à ń pè ní al-I'lamu li-Dharkashi á bá ń bẹ̀. Kanzul Ummal ó wà ń bẹ̀ náà. ìyá wa yìí hadorati arbal Yamama ó lọ sójú ogun Yamama ó lọ sójú ogun Ridda. faqatalati qital al-abtal àwọn ogun akin kò lọ sógun pẹ́pẹ́pẹ́ àwọn ogun tó ní agbára níyà wa yìí lọ tó yẹ pé ogun tó tún lọ yìí ó lọ sí qital al-abtal atakuta àti yàdùn àti wọ́n fi gé ọwọ́ ẹ̀ nígbà tí wọ́n gé ọwọ́ ẹ̀ wajarahat tó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀jẹ̀ fansarafat ila al-Medina ló kọrí sí Medina tadawa jára aha láti lọ́ọ́ tọ́jú ọgbẹ́ yẹn. wọ́n wá ní fakana Abubakar ya'uduha Abubakar alọ́mọ bẹ̀wò wa yas'al anha nígbà tó ń di khilafa alọ́mọ bẹ̀wò láti lọ́mọ béèrè eléyìí tá a bá lọ kà nù al-I'lam àbámbẹ́. so ibo la fẹ́ yọ àwọn obìnrin sí láwùjọ Islam. kò sí òfin kan tó sọ pé obìnrin ò lè ṣe wá sí àwọn ìrònú àwọn àfáàní láti fi dá obìnrin padà sí bóbìnrin ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. tó ní tálùkù àǹsìkò wal-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'din ya'muruna bil ma'rufi wa yanhawna 'anil munkar wa yuqimuna as-salata wa yu'tuna adh-zakata. wọ́n máa kírun wọ́n máa yan zaka. báàlù Kùránì ti gbé wánu àmọ́ kẹ́nìkan wá dé kó tún wá gbófin míì wá léyìí tí wọ́n lọ import wánu Bíbélì pé obìnrin ò lé ibi tí wọ́n ti lọ import ẹ̀ wánu. mo ṣe mọ̀ kó wánu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ professor nu Bible ẹ ti máa mọ̀ tí wọ́n bá lọ wo book of chapter 14 náà ni. ibẹ̀ ni wọ́n ti lọ ímpọ́ọ̀tù obìnrin ò lè ṣe wá síwájú ní Islam kẹ́lẹ́ mọ̀ pé ẹ̀sìn yìí Ọlọ́run ló yọ Islam wọ́n fẹ́ sọ́ọ̀sẹ̀ di ẹ̀sìn Yẹhudi pátápátá ni wọ́n ti gbé e kúrò nígbè Sheikh Adam rahmatulahi ta'ala alayhi ẹ̀gbọ́n tí wọ́n sọ ni wọ́n ní wàlà aibun fi Yorùbá siwa anna dinahum kadini nasara la kadini Muhammadin wọ́n ní la aibun fi Yorùbá kò sí láìfi kan tó wà lára àwọn Yorùbá siwa anadinahum kọjá bí ẹ̀sìn wọn káàdì ní nasara wọ́n ń ṣe bí ẹ̀sìn àwọn nasara ni lákàdí ní Muhammad wọ́n ń ṣe bí ẹ̀sìn àná Muhammad ń bọ́ wọ́n gbà lọ́dọ̀ àwọn alárúbáwá kan aláṣejù lẹ́ni ta wá ń gbọ́ náà ní wípé Islam kò gbóbìnrin láàyè láti máa sọ̀rọ̀ la ilaha illallah ẹni kí wọ́n má di ìfì ẹ̀ wá tàbáyà Kùránì tó wí bẹ́ẹ̀ áyà tó sọ pé obìnrin lè ṣe wá sí lámúwáyé gbogbo ẹni tí ó bá kóòtì áyà wá sí láyé áyà tí ó mọ sọ ni walitakum minkum ummatun yad'una ila al-khayri wa ya'muruna bil ma'rufi wa yanhawna 'anil munkar wa ulaika humul muflihun. Ọlọ́run wájú yìí wá pé wal-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'din ya'muruna bil ma'rufi wa yanhawna 'anil munkar wa yuqimuna as-salata wa yu'tuna adh-zakata ulaika sayarhamuhumullah. níbo làwọn àfáà ti wá rí wípé obìnrin ò lè ṣe wáàsí lẹ́ni gbogbo ní táwọn obìnrin wa máa jẹra mọ́ wọn nú gbogbo tí wọ́n mọ̀ gbogbo kéwù tí wọ́n ké ọ̀jọ̀gbọ́n kan sọ pé limadha ta'allamna kí ni ìdí tá a fi kẹ́kọ̀ọ́ wa ma fadlu ilmina kí wàá ní bàbàrà ọ̀làwọ̀ ló wà fún mọ̀tá nìyẹn idha lam yufidna tí ò bá ti lè wúlò gbogbo ń tá a ké yẹn Qur'an ní khayrukum man ta'allama al-Qur'ana anabi ló sọ wa 'allama ṣọkùnrin nìkan ló ń bá wí ni ó láwọn tí wọ́n lóore jù nù yín man ta'allama al-Qur'ana lẹ́ni tó kẹ́kọ̀ọ́ al-Qur'an wa 'allama tó fi ń kọ́yàn ọkùnrin àtobìnrin ní ń bá wí kò yọ ẹnìkan kan lẹ̀ kọ́lọ́gbọ́dá kún kó ṣíjú àánú wa níbi tá a bá dé yìí náà eléyìí náà ti tó láti gbọ́yé
fẹ́ni tí ó bá ní àgbọ́yé àmọ́ kò sí bó ṣe lè rí ẹ̀ẹ́rẹ́ tí ó takò nítorí program wọ́n ti program ayé wa wọ́n program ayé wa débi wípé a lè dá nǹkan kan ṣe mọ́ àwọn obìnrin là ń sọ yìí pé wọ́n kópa Aisha náà ń lọ sójú ogun tó láwọn a máa tọ́jú àwọn tí wọ́n bá ṣèṣe àwa la gbé wọn àwa la máa gbé wọn tá a máa tọ́jú wọn ṣóbìnrin nìkan ni wọ́n ń gbà ọkùnrin inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run kó dákun kó ṣíjú àánú wa kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run túbọ̀ yé wa dáadáa kó sì jẹ́ àlè padà sídìí al-Qur'an ọlọ́run dákun èyí tá a wí lónìí mọ̀ ṣe láwìí mọ́ fún wa mọ̀ sì ṣe lágbọ́mọ kọ́lọ́run kó ṣíjú àánú wa kó sì ṣe dáadáa fún wa àwọn obìnrin tá a dárúkọ yìí ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n bíru Ummu Ammara Nusayba bintu Ka'b al-Mazaniya wa Ummu Mani Asma bintu Amr bin Hidi wà bá àwọn eléyìí wọ́n jagun gidi ni o kódà àwọn eléyìí wà ní bay'atul Uqba athaniya bay'atul Harb wal Qital àwọn eléyìí jagun tí wọ́n ṣàdéhùn pèsè ní sá lójú ogun wọ́n dẹ̀ bá Nábì lọ sójú ogun ni tó yẹ pé àwọn tó yẹ pé ní sharakata ma'a rijal wọ́n dúró pẹ̀lú àwọn ọkùnrin wọ́n bá ń lọ wọ́n jọ ń lọ ni kí ló ṣe wá dàsìkò tiwa tó fi Ọlọ́run ń yí padà toro sì máa ń yà mí lẹ́nu Al-Qur'ani ó sì máa sọ̀rọ̀ àyà ó sì máa kó àwọn àfa wọ́n máa sọ nǹkan mi wọ́n wá sọ àwọn obìnrin dá láì mọ̀kan gbogbo ń tẹ́lómi kéésì jẹrà mọ́ lára ó gbọ́ pé àfisọ̀ ni o ó kàn á Qur'ani for nothing kò sí ní tó lè fi ṣe àwọn kan náà ti gbọ́ o wọ́n ti yọ rẹ̀ nǹkan ọmọ nínú ilé o kò ní jọ́ bá tòun jẹ́ oléyìn hafizọ̀ ó wá gbé kanú ilé kò wá ní tó ń fi tàfíìsù yẹn kò ní tó fi ń ṣe Allahumma ighfir lana dhunubana ọlọ́run foríjì wá o ṣíjú àánú wọ̀ wá o kò ṣe dáadáa fún wa o mọ̀ fi wálẹ̀ nígbà kankan bàbá wa Mudirul Markaz ọlọ́run dákun ọ̀pọ̀lọpọ̀ àláfíà ẹ̀mí gígùn àrísìkí tó pé ọlọ́run mọ́pàá lẹ́yìn bàbá náà ọlọ́run dákun bá wa ṣe láṣẹ parí kò sì bá wa dójú ti ọ̀tá mọ̀ fi ẹ̀rín wa sọ̀tà lẹ́nu bí akil hayyil qayyum wala hawla wala quwwata gbogbo ẹ̀yin bàbá wa nínú Islam àtẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin olólùfẹ́ Risala TV ọlọ́run ní padà lẹ́yìn yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìrànlọ́wọ́ lórí kádégún wa má wálẹ̀ ẹ̀yin náà ò ní wálẹ̀ àrọ́mọdọ́mọ yín náà ò ní wálẹ̀ ọlọ́run ò ní dójú tì yín kò sì ní dójú tì àwọn ọmọ yín báwọn kọ́ náà ti di tónú ayé àwọn ọmọ yóò mọ̀ rọ́nà lọ lọ́la la ilaha illallah kọ́lọ́n Risala TV ọlọ́mọdé okú àwọn ìbejì wa ọlọ́mọ àwò wọn àsìkò tí wọ́n dé yìí la ilaha illallah àsìkò ogun ni kọ́lọ́n wa wọlá àṣẹ ọlọ́run tí ń bẹ nínú kéèyàn bí méjì tẹ́lá àṣẹ ọlọ́run ni àṣẹ ọlọ́run ni àwọn èèyàn kan ń wá wọn rí wọ́n sì lówó wọn ríra so kọ́lọ́n dákun bá wa wo àwọn ọmọ náà kó máa já sí pé ńgbà tí táwọn náà bá máa pa tàn pé ńgbà táwa ń kékeré kọ́lọ́n jẹ́ káwọn náà rí tàn pa pé ogun yẹn lágbára àmọ́ bàbá wa borí ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́n bá wa ṣe kó wọn láà pé ṣé ọlọ́run lẹ́ ń jẹ́ o lóòótọ́ ẹ̀dá ò ní wà kó mọ́ níbi tó kù sí a lè mórí bọ́ ńbẹ̀ so kódà kò sẹ́ni tí ò níbi tó kù sí kódà àtàwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ ọpẹ́ nìkan ò kù síbì kan kò ibi tá a kù sí yẹn là ń pè ní dambu èyí wòye ṣe ifmu so ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa gbé yín ga o mọ̀ jẹ́ wálẹ̀ o kọ́lọ́n bá wa wọlé àánú kan gbogbo à ń bá yẹn jẹ wọ́n bá ànábì jẹ́ àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà ẹ̀gbọ́ ọ̀rọ̀ Sheikh Adama ni ọlọ́run ṣe fún wọn nú ẹgbẹ́ àwọn èèyàn bú wọn lánàá kó tó padà wá dẹ̀yìn wọ́n bú wọn lẹ́gbẹ́ ṣé wàá dáàmú òní ní ń kọ́ lórí pé wọ́n lórin làwa ń kọ́ Allah wọ́n lórin làwa ń kọ́ àwa ń kọrin pẹ̀lú mímọ́ wọ́n lórin. kéèyàn lè máa bọ́ tírí ṣèbíjọ́ kan ní dìdì nìkan nìyẹn sọ yí pé Sheikh Adama o wọn kàfà lárúbáwá ẹ wo bóyá ń sọ wọn gbọ́ lárúbáwá wọn máa náwù wọn dẹ̀ gbé ń pa lárúbáwá àmọ́ wọn lágbọ́yé púpọ̀ nínú súnà inna lillahi wa inna ilayhi raji'un èèyàn ò lágbọ́yé ń pa súnà ó sì gbọ́ lárúbáwá kò lágbọ́yé ń pa súnà ó dálé kéwúlẹ̀ Kùránì ni wọ́n ń kọ́ ń bẹ̀ kò lágbọ́yé ń pa súnà wọ́n ń kírun ń bẹ̀ kò lágbọ́yé ń pa súnà wọ́n ń kádìí fi ń bẹ̀ àdánwò rèé o àdánwò tó sì burú jù ní ìsìlámù ìbànú ló wà
lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó jẹ́ àdàmú nínú ibẹ̀ ló ti rí lẹ́rọ̀ ibẹ̀ ló ti rí gbogbo nǹkan jágá àwọn èèyàn wà ń bẹ̀ kò rí yín wọn Sheikh Adamu tó ti kú ó ṣàfẹ́ sọ̀rọ̀ ń súfí òun ò rí kán gbọ́wọ́ ń bì kan wọ́n jẹ mùkádàmù ń bì kan wàhálà wo ló tó eléyìí kí ló tó yìí wọ́n wá ní wọ́n èéṣu lágbọ́yé púpọ̀ níbi súnà wo ni ìwọ mọ̀ súnà wo ẹ dákun torí Ọlọ́run súnà wo làwọn eléyìí mọ̀ tí Sheikh Adamu ò tí ì polongo ẹ̀ ṣé torí pé Sheikh Adamu ò háyà o ni wọ́n àfi jọ ń súnà torí pé wọ́n àbí kí lèèyàn tún ní ẹ dá mi lóhùn torí Ọlọ́run Ọlọ́run dákun báwa kẹ́ Maulana Sheikh Adam àwọn ni wọ́n jẹ́ kí ìmọ̀ di rírọrùn báyìí o tí ò bá sáwọn ni bàbá táwọn àwọn èèyàn ń fi 30 ọdún kéwú tí wọ́n lè dá Kùránì kà bàbá wa sọ ọdún 4 ọdún 8 wọ́n sì ní ọ̀tá tí wọ́n bá wọn fà lórí ẹ̀ tí wọ́n fi kú pé ó bá kéwú jẹ́ mọ́ wa lọ́wọ́ tó Ọlọ́run dákun bá wa ṣíjú àná bàbá gbogbo. ṣe àdámọ́lìyà lórí ṣàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná àkúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.